tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi o wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dì, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Tó ìròyìn ní yàjóyàjó kan ni mo máa sáré mú wá fún yín o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé babaláwo Mohbad ti bọ́ta o, wọ́n ti tú àṣírí ikú tó pa Mohbad. Ṣé mọ̀ wípé ọ̀gbẹ́ni Mohbad yìí kéèsì ẹ̀ ti wà ńlẹ̀ going to a year now, débi wípé àwọn èèyàn ń pariwo justice for Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n all of a sudden ó die down tí a ò padà gbọ́ anything lé lórí mọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí babaláwo tó jẹ́ babaláwo fún, tó jẹ́ ọjọ́ ń sùn tọjọ́ ń jí, tó dẹ̀ jẹ́ wípé ó mọ àlùdé àti àlùdá gbogbo ẹ̀, ó ti bọ́ta, ó ti sọ̀rọ̀ o. Nítorí ọ̀rọ̀ lórí Mohbad tí a gbé wá yìí, babaláwo ẹ ti sọ̀rọ̀. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo, tẹ́ ń call for justice fún ikú Mohbad náà, mo rí pé ẹ ti ń rẹ̀wẹ̀sì. Kí ló dé? Àsìkò tó láti dìde o, nítorí pé kí ni, till now wọn ò tí lè sọ pàtó ibi tí wọ́n bá kéèsì Mohbad lọ. Till now wọn ò lè sọ pàtó ibi tí wọ́n forí ẹ̀ sọ, wọ́n sì wà lẹ́nu ẹ̀ náà ni. Kí ló dé? Ẹ wo, ẹ dìde o, ẹ dìde kẹ́ ẹ wá gbọ́, nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí babaláwo tó ń dífá fún Mohbad tọjọ́ sùn tọjọ́ ń jí ni o. Ṣé ẹ rí gbogbo èèyàn tó ń jáde tí kéèsì orí ọ̀rọ̀ Mohbad, kò sí àwọn tí ò jáde tán tó ń fight fún Mohbad, kò sí àwọn tí ò jáde tán. Ṣé mọ̀ pé mo ti sọ pé wípé pẹ̀lú gbogbo ariwo tó ń pa ẹ̀, pẹ̀lú gbogbo ẹ̀, mo ti mọ̀ pé kò lè rí justice. Èmi ti mọ̀ pé kò lè rí justice. Ariwo lásán ní ti Nàìjíríà, ariwo lásán ni, because wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn, wọ́n ti sọ di APC àti PDP, wọ́n jọ ń fà mọ́ ara wọn lọ́wọ́ ni. Òun ló fi dàbí pé tó bá ti sọ díẹ̀ o, ẹ ti fún wọn nígbàdé, wọ́n á tún gbélé. Ọ̀tọ̀ ni now, ó ti ń lọ pé ọdún kan sìn tí Mohbad ti jáde láyé. Now wọ́n ti ń sọ di fàmí-n-fà-ẹ́, wọ́n ti ń sọ di fàmí-n-fà-ẹ́ láàárín àwọn tani, láàárín àwọn èèyàn. Because during that time ìgbà tí Mohbad, oríṣiríṣi èèyàn ni ó ń jáde, oríṣiríṣi èèyàn ni wọ́n wá sọ di business. Most àwọn èèyàn sọ di business center, wọ́n fi ń trend ní orí social media. Kí ló dé? Lábíamọ, ṣé ẹ̀yin náà, ṣé ẹ gbàdúrà kọ́mọ yìí kú ni? Tó fi jẹ́ wípé most àwọn èèyàn wá sọ di business, kí ni wọ́n wá ń fà débi pé wọ́n fa Ìyábọ̀ Òjó sí, wọ́n fa ìyàwó Mohbad sí, pẹ̀lú wọ́n fa ìyá Mohbad sí, débi wípé wọ́n wá ń sọ di business center láàrin ara wọn, lẹ́ni tó kú tán tí èdè justice fún, lẹ́ni tó kú tó jẹ́ pé wọ́n ò tí sọ pé pàtó nǹkan báyìí. Now ṣé mọ̀ pé wọ́n tún ti ń kọ́ àwọn Naira Marley náà sí jáde lórí ọ̀rọ̀ kéèsì Mohbad náà ni, ọ̀hún tí ò rí pàtó ibi tí wọ́n máa sọ orí ẹ̀ sí. Wọ́n wá ń fi ọ̀rọ̀ ẹ̀, wọ́n wá fi ń gbawó lórí social media. Ọ̀tọ̀ lèèyàn kan kọ́kọ́ jáde ló ṣe fídíò ló sọ pé wọ́n ti kẹ́rù jáde ní ilé Mohbad. Kí ló dé? Ọ̀tọ̀ nìkan ló jáde ló sọ pé òun kọ́ Mohbad kọ́ ló lọ́mọ. Ẹ wá sọ di business lórí line. Ọlọ́run má jẹ́ kí kéèyàn fi ikú trend lọ́dọ̀ ẹlòmíì o. Ọlọ́run má jẹ́ kí ikú ẹlòmíì ló máa fi mẹ́lòmíì trend, because nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn náà. Wọ́n wá fi ń pawó lórí social media, wọ́n fi ń pawó. Bó bá rí bẹ́ẹ̀, wọ́n ò ṣe gbàdúrà pé kí Ọlọ́run pa ọmọ tí àwọn tàbí kí ọmọ tàwọn náà kú. Wọ́n ò ṣe gbàdúrà ẹ̀ náà. Wọ́n ti dá gbogbo ẹ̀rú báyìí. Wọ́n ti dá gbogbo ẹ̀rú torí lọ́wọ́lọ́wọ́ báyìí sìn babaláwo náà tó ṣe kíni, òun náà jáde, òun náà sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni wọ́n sọ pé ìyàwó ẹ̀ ló pa á, ọ̀tọ̀ ni wọ́n sọ wípé wọ́n jọ pawọ́pọ̀ pẹ̀lú bàbá ẹ̀. Kí ló dé? Okú gan alára gan, ẹ̀ mọ̀ bóyá ó tó tọ̀nù lọ́rùn ni, bí àtọ̀nù gan ò tí kan. Still yet wọn ò tí sọ pé báyìí ni wọ́n ṣe sí. Wọ́n dẹ̀ sì tún ṣe kíni, wọ́n ti wá sọ di business center. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Ọlọ́run má jẹ́ kí a kú kógo wa tó dìde o. Ọlọ́run má jẹ́ a kú kí wọ́n fi òkú mọ̀ wá o. Nítorí lórí ọ̀rọ̀ Mohbad,
bẹ́ẹ̀ bó ṣe ń pariwo bẹ́ẹ̀ still yet no justice for him. That is it. ẹ wo orílẹ̀-èdè wa ṣebí bẹ́ẹ̀ ni ṣebí ìtarí la mọ̀. ẹ jọ àwọn tí Fúlàní ti jí gbé yẹn ta ló fẹ́ fight justice fáwọn yẹn? ṣé àwọn tó ti ń fight justice fún gan ṣọ́ọ̀tì di justice? àbí àwọn tí àwọn agbésùmọ̀mí ti pa lórí owó? ẹ jọ ta ni ó fẹ́ dìde fún àwọn èèyàn? ta ló fẹ́ dìde fún àwọn yẹn? ṣé ká sọ pé àwọn tó yẹ pé wọ́n fi gba ransom, tó yẹ pé àwọn Fúlàní fi gba ransom ni? ta ló máa jáde pé òun máa fight fún wọn? ó wá tí wá jẹ́ lórí ọ̀rọ̀ Mohbad náà wọ́n kàn sọ àwọn tó rí ibì kan pàtó báyìí tán sọ orí ẹ̀ kọ́. ṣe rí pé tí ń di politics. ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ṣe ti rí ìta fi ń pariwo fún yín wípé we are not one. ṣe rí ìta fi ń sọ fún yín pé a ò kí ń ṣe nǹkan náà. ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ jẹ́ kó ní kálukú pín. ṣe rí ìta fi sọ pé kó jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. nítorí wípé wọn lè máa pa wá bí ẹran ká má dẹ̀ rí èèyàn tàbí rí àṣírí ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ká má rí àṣírí ọ̀rọ̀. ọmọlọ́mọ tó kú sí ó ti fi òkú ògo dìde mọ́mọ́ wọ́n ti gbé kéèsì ẹ̀ tì ó ti lọ nìyẹn. àwọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọlọ́run má má jẹ́ ká kú kóògùn wa tó dé o. ipò wo ni ìyá ẹ̀ fẹ́ wá? ẹjọ́ ipò wo ni ìyá ẹ̀ fẹ́ wá? ipò wo ni bàbá yẹn fẹ́ wà tó ní ọmọ tó tẹ̀ tó dẹ̀ ló ń wéèfù tó lọ? still yet àwa sọ di social media business. tó bá fẹ́ trend báyìí ṣáà ti post fọ́tò Mohbad tàbí kó post fídíò ẹ̀ kan pim ó ti ń lọ. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ wo Yorùbá nation la fẹ́ o. òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. nílé lóko lọ́nà lẹ́yìn àjò níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi ẹ jẹ́ kó ẹ máa bá wa tẹ̀ sí wọn létí wípé Yorùbá nation náà ni o. no retreat no surrender. ẹ jẹ́ kó máa yá àwọn èèyàn nílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. àwa ò bá tìjà wá rárá o. a ò dẹ̀ fẹ́ wàhálà torí ẹ̀ la ṣe ń sọ wípé ẹ máa bá wa kọ sí comment section. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ share ẹ like ẹ comment ẹ bá wa tẹ̀ sójú ẹ̀. ẹ máa bá wa kọ sí comment section pé we want to regain our Yorùbá nation. ẹ máa bá wa kọ sí comment section pé Yorùbá nation ni. ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan méjì mẹ́ta. Yorùbá nation no retreat no surrender. bẹ́ẹ̀ ni Yorùbá nation no retreat no surrender. justice for Mohbad still yet we never see anything. bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ ẹ̀yìn ènìyàn mi Yorùbá nation la fẹ́. òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. la fi ń fi àsìkò yìí dágbére fún yín pé àgbẹ̀ oníroko títí o kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé. la fi ń sọ pé ó dàbọ̀. God bless Yorùbá nation.